òbí àwọn ọmọ yìí dà àwọn òbí tó bí àwọn ọmọ yìí dà ẹ sáré wo fídíò yìí. Your baby wants said. Sorry, buy your baby wants said. Sorry, buy your baby wants said. Eddie, your baby wants said. Now, láàrin èmi àti yín tanika di ẹ̀bi ìwà àwọn ọmọ yìí rò sáwọn òbí wọn ni sáwọn olùkọ́ ilé ìwé yìí ni àbí àwọn ọmọ yìí gangan because ẹ wo èjì wọn ẹ wo nǹkan tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọkùnrin ni wọ́n ń sọ nínú school uniform ní school premises tí mo believe pé àwọn ẹkẹgbẹ́ wọn kan wà báyìí tó yẹ pé bí àwọn ṣe máa di lawyer doctor engineer linguist lecturer làwọn ń rò èmi bó ṣe máa lọ America bó ṣe máa lọ Canada bó ṣe máa lọ UK Australia Austria South Africa Germany làwọn ń rò ṣùgbọ́n ẹ̀yin nǹkan tẹ́yìn rò ní wípé gbogbo àrà tí boyfriend yìí fi yín dá if it's a content àwọn láwọn ọmọ táwọn ọmọ rò táwọn ọmọ tí àwọn òbí rán lọ sí school kí wọ́n lè wúlò fúnra wọn àti fún society wọn àwọn nǹkan tàbí ń sọ lélẹ́yìí tó bá yá sìn irú wọn máa sọ wípé orogún ìyá wọn ni ò jẹ́ káwọn jẹ́ èèyàn tó bá yá irú wọn máa lọ kó awo kiri wọn máa lọ pásítọ̀ kiri àwọn ní àwọn gbàdúrà fàlànà olórí àwọn kan tó wà ní Canada kó wá sí wọn lórí olórí àwọn kan tó wà ní America kó wá sí àwọn lórí olórí àwọn kan tó wà ní Germany kó wá sí àwọn lórí wọ́n gbà pé olórí wọn tí wọ́n sọ yẹn ó ṣiṣẹ́ díbẹ̀ ni ẹ̀gbọ́n tó wà lábroad tó ń mú orúkọ ẹ̀ lórí aláwo kiri yẹn tó bá jẹ́ ìlànà ìbílẹ̀ ló gbé lọ́wọ́ so máa rí orúkọ ẹ̀ mú lórí aláwo pé kó kọ́bẹ̀ ṣiṣẹ́ sí kó lè ṣe lórí tàbí ẹ̀gbọ́n tó wà lẹ́kọ̀ọ́ nẹ́ẹ̀nẹ́ bí báyìí tàbí Àbújá tó ń múkẹ́ lórí aláfa lórí pásítọ̀ pé ẹ̀tọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kábẹ́ gbàdúrà kó fún ẹlẹ́ẹ̀tọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kájọ̀rá ló gbé lọ́wọ́ ṣé wàá lè rí ẹ̀tọ́ kan claim lọ́dọ̀ ẹ̀ so ilé ayé yìí fún rẹ̀ ló máa draft or draw nǹkan tó fẹ́ dà so ìránù ẹ̀yọ́mọ ẹgbẹ́gun wa o ẹ̀yọ́mọ ṣiṣẹ́ tó yìí o ìránù gidi ni mo jẹ́ rọ àwọn school management àwọn ọmọ yìí kan jọ ká má jẹ́ kí àwọn students wọn máa ṣe nǹkan bí lè lórí social media ó tàbùkù iléèwé yìí ó tàbùkù iléèwé torí ojú táwọn míì fi ń wò ni pé discipline ò tó nínú iléèwé yẹn ni pé discipline ò tó nínú iléèwé yẹn ni ìgbẹ̀yìn ló yẹ ló kó àdáwọ̀ torí wọ́n ní obìnrin gúnyàn ọmọge gúnyàn inú ẹ̀ ń dún ní kò gbọ́dọ̀ tó máa lé nǹkan lè bàbá wọn yẹn sórí máa bẹ́ẹ̀ ìbáṣọkùnrin ìbáṣọbìnrin ohun tó jẹ kó jẹ priority ẹ tó bá ti ń grow up ní ọjọ́ ọ̀la ẹ tó bá jọkùnrin bàbá mi di òfagún wà nínú ìkan nínú ìwé wọn ni wọ́n ti sọ wọ́n ní ọkùnrin tó bá jí lówùúrọ̀ kùtùkùtù tó gbé obìnrin lé owó kan àyà ẹ wọ́n ní owó kan àyà ẹ kò ní di pàtàkì láéláé bẹ́ẹ̀ lóbìnrin tó bá sì jí lówùúrọ̀ kùtùkùtù tó gbé ọkùnrin lówó kan àyà ẹ ó kàn yẹ òní di pàtàkì láéláé bàbá wa di òfagún àjáni ló sọ bẹ́ẹ̀ òun ló sílẹ̀ pẹ̀lú àwọn èèyàn ọmọ yìí ìbá dá akẹ́kọ̀ọ́ gbajúmọ̀ wáyé ìfọ̀n kó má jẹ́ school ló fẹ́ lọ kó jẹ́ iṣẹ́ ló fẹ́ kọ́ kókó tí ẹ̀kọ́ dùn láìfẹ́ sórí ìwọ tó bá jọkùnrin tó bá kọ́ ń fi àárọ̀ lóbìnrin kiri nígbà tó bá yẹ kí ó jèrè ààrẹ obìnrin á padà pè é lórí burúkú oníranù obìnrin tó lé kiri nígbà yẹn tó fi àsìkò ẹ̀ sílẹ̀ á padà sọ fún ẹ pé o tó ẹgbẹ́ ò sẹ́bí ẹgbẹ́ pé òun lè jókòó tiẹ̀ nígbà yẹn èrè ó lè má ṣe sá fún ẹ mọ́ so get me ìwọ obìnrin náà tó bá dẹ̀ ń fi àkókò yìí lé ọkùnrin kiri ọkùnrin yẹn padà wọ ẹgbẹ́ bíi liability sí lọ́rùn á wò pé irú àsìgbè obìnrin wò lélẹ̀ báyìí so olùmọ̀ pé kọ́kọ́ du láìfẹ́ kó tó du ọkùnrin kọ́kọ́ du láìfẹ́ kó tó du ọkùnrin ẹ̀yin ọmọ yìí kéré sí nǹkan tẹ́ ń ṣe yìí ẹ kéré sí nǹkan tẹ́ ń ṣe yìí ṣùgbọ́n nǹkan tí ojú tèmi fi wò ó yàtọ̀ ó possible kẹ́yìn tẹ́ wà tẹ́ ń wò mí kẹ́ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o ṣe mọ ojú méjì lọ́rọ̀ lé ayé so ẹ jẹ́ kí n mọ opinion yìí lábẹ́ comment section. This is Adeomade. Bye for now.